Mo kí wa pé a kú dédé ìwòyí pẹ̀lú orúkọ Jésù. Mo fi ń kí wa káàbọ̀ sórí ètò wákàtí ìyanu lónìí. Ètò wákàtí ìyanu tó ń wáyé láti ilé-iṣẹ́ Distinct Radio láti ìlú Dallas ní Amẹ́ríkà. Orúkọ mi ni Gideon Òjó. Oore ọ̀fẹ́ Jésù tó fún mi, oore ọ̀fẹ́ rẹ̀ tó fún mi, oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́, oore ọ̀fẹ́ rẹ̀ tó fún mi, oore ọ̀fẹ́ Jésù tó fún mi, oore ọ̀fẹ́ rẹ̀ tó fún mi, oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́, oore ọ̀fẹ́ rẹ̀ tó fún mi. Lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin olùgbọ́ wa, ẹ̀yin olùfẹ́ àdúrà, mo kí yín káàbọ̀ sórí ètò wákàtí ìyanu. Ohunkóhun tí a bá ń ṣe, ẹ jẹ́ kí a gbé sẹ́gbẹ̀ẹ́ kan náà láti gbọ́ ti Ọlọ́run, láti yìn lógo, láti gbé e ga, láti gba àdúrà sí. Ọlọ́run yóò sì ṣe ìyanu nínú ayé wa lónìí ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà. Ẹ jẹ́ kí a tẹríba láti gba àdúrà ní orúkọ Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù, Bàbá gbé yín ga o, a yìn yín lógo fún ọwọ́ agbára yín nínú ayé wa. A dúpẹ́ pé ẹ ò fi wá sílẹ̀ nígbà kan. A yìn yín lógo láti ìjẹjọ tí a ti túká lọ níwájú ara wa tí kò ń ṣe níwájú ẹ̀yin Ọlọ́run. Ẹ̀yin tó ń jẹ́ Ọlọ́run fún wa, ẹ pa wá mọ́, ẹ dá wa sí títí di àkókò yìí. Bàbá ẹ gbọ́ ọpẹ́ wa o. Jésù ẹ gba ìyìn wa. A yìn yín lógo fún gbogbo tí ẹ ṣe fún wa títí di àkókò yìí. Ìpè a ò ní Ọlọ́run mìíràn, ẹ̀yin ní ọ̀nà ẹ̀ ń jẹ́ Ọlọ́run fún wa. Ẹ sì ń gbọ́ àdúrà wa. Bàbá ẹ gbọ́ ọpẹ́ wa o. Jésù ẹ gba ìyìn wa. A fi ètò wákàtí ìyanu tòní a fi lé yín lọ́wọ́ ní orúkọ Jésù. Ẹ wá jẹ́ alága. Agbára mímọ́ yín ẹ sọ̀kalẹ̀ sáàrin wa. Gbogbo àdúrà ẹ̀bẹ̀ wa, ọpẹ́ wa ní orúkọ Jésù, ẹ jẹ́ kí ó gòkè tọ̀ yín wá. Ẹ wá gbọ́ àdúrà wa lónìí. Ẹ wá yà wá lẹ́nu. Gbogbo ọkàn kọ̀ọ̀kan wa tí wọ́n ń gbọ́ wa ní gbogbo àgbáyé ní wákàtí ọ̀wọ̀ yìí, ní orúkọ Jésù ẹ jẹ́ Ọlọ́run fún wọn. Ẹ gbọ́ àdúrà wọn. Ẹ wà pẹ̀lú wa lórí ètò wákàtí ìyanu lónìí. Agbára mímọ́ yín ẹ sọ̀kalẹ̀ fún wa. Bàbá ẹ ṣe bẹ́ẹ̀, alágbára ẹ ṣe bẹ́ẹ̀, ẹ dì wá mú. Adúpẹ́ pé ẹ ti gbọ́, adúpẹ́ pé ẹ ti ṣe ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Níwájú rẹ la wà, níwájú rẹ la wà, a fẹ́ rí ọ. Bàbá níwájú rẹ la wà, níwájú rẹ la wà, Jésù a fẹ́ rí ọ. Bàbá níwájú rẹ la wà, níwájú rẹ la wà, a fẹ́ rí ọ. Bàbá níwájú rẹ la wà, níwájú rẹ la wà, Jésù a fẹ́ rí ọ. Bàbá iwájú yín la wà lónìí. Ẹ wá gbọ́ àdúrà wa. A fẹ́ rí yín. Ẹ wá fi ọwọ́ tọ́ ayé wa. Ká má ṣe rí bákan náà mọ́ lẹ́yìn ohun gbogbo. Bàbá ẹ ṣe bẹ́ẹ̀, alágbára ẹ ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ètò wákàtí ìyanu òun ló ń wá sí etí gbọ́yín láti ilé-iṣẹ́ Distinct Radio ní ìlú Dallas. Gẹ́gẹ́ bí ìṣe wa, ètò wákàtí ìyanu jẹ́ ètò tí Ọlọ́run ti ká lára rẹ̀ gbé kalẹ̀ pẹ̀lú ọwọ́ agbára mímọ́ rẹ̀ láti máa jíhìnrere Kristi, láti máa gba àdúrà sí i, láti máa fi ọpẹ́ fún un àti láti máa béèrè fún ohun tí Ọlọ́run yóò ṣe fún wa tí ó jẹ́ ìyanu. Ọlọ́run sì ti ń lo ètò yìí láti ṣe ìyanu fún ọ̀pọ̀ ènìyàn. À ń dúpẹ́ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan tí wọ́n ń kọ̀wé sí wa, tí wọ́n ń pè wá
láti jẹ́rìí ọwọ́ agbára Ọlọ́run. Oore tí Ọlọ́run ṣe fún wa yóò máa tẹ̀síwájú, èṣù kò ní já àgbà. Gbogbo ibi tí ọ̀tá ti ń gbógun tiwa, Ọlọ́run yóò dìde fún ìrànlọ́wọ́ wa ní orúkọ Jésù. Lónìí ìyanu Ọlọ́run yóò tún ṣẹlẹ̀ nínú ayé wa. Fún àwọn tó ń gbọ́ ètò wákàtí ìyanu fún ìgbà àkọ́kọ́, ètò wákàtí ìyanu ó máa ń wáyé ní gbogbo ọjọ́ Sátidé. Ní ọjọ́ Sátidé fún àwọn tó wà ní ìlú Amẹ́ríkà ní Central, aago 10 ní òwúrọ̀ ọjọ́ Sátidé. Àwọn tó wà ní Eastern Time, aago 11. Àwọn tó wà ní Nàìjíríà wọ́n ń gbọ́ wa báyìí ní aago 4 ni wọ́n ti máa ń gbọ́ ètò wákàtí ìyanu ní ọjọ́ Sátidé ní Nàìjíríà, àti àwọn olólùfẹ́ ètò àdúrà ní London ní aago 4. Ètò wákàtí ìyanu àtúntẹ̀ rẹ̀ máa ń wáyé ní ọjọ́ Sunday. Ní ọjọ́ Sunday ní dédé àkókò kan náà tí ó ń wáyé ní ọjọ́ Sátidé, òun náà ni ó ń wáyé ní ọjọ́ Sunday. Fún àwọn tó wà ní Central, aago 10 ní òwúrọ̀ Sunday, ní aago 11 fún àwọn tó wà ní Eastern Time. Àwọn tó wà ní Nàìjíríà àti ní London wọ́n ń gbọ́ ètò àtúntẹ̀ wákàtí ìyanu ní aago 4 ìrọ̀lẹ́ ní ọjọ́ Sunday. Torí pé Distinct Radio tí a ti ń gbé ètò wákàtí ìyanu ó jẹ́ internet radio, oríṣiríṣi ọ̀nà tí ó rọrùn òun ni a fi lè gbọ́ ètò wákàtí ìyanu, àbí kí a fẹ́ gbọ́ àwọn ètò mìíràn lórí Distinct Radio. Tí ọ̀nà kíní tí a lè lò láti fi gbọ́ ètò wákàtí ìyanu, àbí tí a lè lò láti já sí Distinct Radio, òun ni kí a lo tẹlifóònù wa, bóyá tẹlifóònù alágbèéká wa àbí tẹlifóònù inú ilé wa, bóyá sẹ́lfóònù wa. Tí a bá fẹ́ lo tẹlifóònù, nọ́mbà tí a ó tẹ̀ fún àwa tí a wà ní Amẹ́ríkà òun 857-232-0137. lẹ́ẹ̀kan sí 857-232-0137. àwa tí a ò sí ní Amẹ́ríkà, bóyá ní Nàìjíríà àbí London àbí ní Ghana, a ó fi international code síwájú nọ́mbà yẹn, ìyẹn 857-232-0137. a ó máa gbọ́ wa ní dédé àkókò tí a sọ fún wa. Ọ̀nà mìíràn tí a tún fi lè gbọ́ ètò wákàtí ìyanu ó nípa lílo ẹ̀rọ ayárabíàṣá, ìyẹn íńtánẹ́ẹ̀tì wa. Tí a bá fẹ́ lo íńtánẹ́ẹ̀tì, a ó tẹ www.distinctradio.com. lẹ́ẹ̀kan sí www.distinctradio.com. Bákan náà ni a lè lo àwọn device wa láti gbọ́ ètò wákàtí ìyanu, bóyá iPad wa ni, tablet wa ni, àbí smartphone wa. Tí a bá fẹ́ lo àwọn eléyìí, a lè lọ sí orí website wa bákan náà, àbí kí a lọ sí orí ẹ̀rọ ayárabíàṣá wa. Bákan náà àwọn ètò wákàtí ìyanu tí a ti ṣe, tí ó ti wáyé tẹ́lẹ̀, àwọn episode tí ó ti kọjá, a lè gbọ́ wọn ní orí YouTube. Tí a bá ti tẹ wákàtí ìyanu láti ẹnu Gideon Ojo, a gbọ́ àwọn episode tí ó ti kọjá, a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti ìwàásù rẹ̀. Torí náà ètò wákàtí ìyanu ó jẹ́ ètò tí ó ń tẹ̀síwájú, tí Ọlọ́run sì gbọ́ àdúrà wa níbẹ̀. À ń fẹ́ onígbọ̀wọ́, yẹn ni pé a fẹ́ kí ètò wákàtí ìyanu kó fìdí rẹmi nípa ti owó. Ìwọ tí Ọlọ́run bá ń ràn lọ́wọ́ láti gbé iṣẹ́ Ọlọ́run lárugẹ, tí a fẹ́ jẹ́ onígbọ̀wọ́, ẹ jẹ́ kí a ké sí alàgbà KC Badru. Nọ́mbà wọn ni 952-212-6527. lẹ́ẹ̀kan sí nọ́mbà wọn ni 952-212-6527, àbí kí a pe nọ́mbà yìí 203-275-7120. tí a bá fẹ́ jẹ́ onígbọ̀wọ́, a lè polówó ọjà wa, àbí kí a ṣe ìkéde ìjọ wa. Nǹkan tí a bá fẹ́ ṣe, a ní àǹfààní láti ṣe bẹ́ẹ̀. Tí a bá fẹ́ jẹ́ onígbọ̀wọ́ fún ìṣẹ́jú 2, ìṣẹ́jú 3, àyè wà fún wa. Ẹ jẹ́ kí a gbìyànjú láti ṣe nínú iṣẹ́ Ọlọ́run. Ọlọ́run yóò ṣe nínú iṣẹ́ tàwa náà. Gbogbo ọ̀nà ni a fi lè jíhìnrere Ọlọ́run. Bí àwa kò bá lè lọ, owó wa lè lọ láti jíhìnrere, kí àwọn ènìyàn lè gbọ́ ìhìnrere Jésù Kristi kárí ayé. Torí ìwé Mark orí 16 ẹsẹ̀ 15, ó ní ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa kéde ìyìn Jésù Kristi. Torí náà tí a bá fẹ́ jẹ́ olùkéde Jésù Kristi, ẹ jẹ́ kí a jẹ́ ẹni tí yóò gbé iṣẹ́ Ọlọ́run lárugẹ. Ẹ jẹ́ kí
á kàn sí wa láti jẹ́ onígbọ̀wọ́ fún ètò wákàtí ìyanu. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ bí a ṣe ń ṣe bẹ́ẹ̀. Lónìí yìí a máa tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a máa yin Ọlọ́run lógo, a sì máa gbé e ga, a máa gba àdúrà sí i. Oore ọ̀fẹ́ Jésù tó fún mi, oore ọ̀fẹ́ rẹ̀ tó fún mi, oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́, oore ọ̀fẹ́ rẹ̀ tó fún mi. Orí ọ̀rọ̀ tá a máa yẹ̀wò lónìí ni Ọlọ́run fẹ́ kí a ṣe rere. Ọlọ́run fẹ́ kí a ṣe rere. God wants us to prosper. Ọlọ́run fẹ́ kí a ṣe rere. Nígbà tí a bá padà dé, a máa tẹ̀síwájú. Tó bá ti yá òun ó pè ọ́ o. Ó wá bá mi jó o. Ó wá bá mi yọ̀. Oore tí bàbá ṣe fún mi. Màrèké. Ọlọ́run bàbá mo dúpẹ́. Bẹ́ẹ̀ ni o. Ọlọ́run bàbá mo dúpẹ́. Bí a bá ṣe ní lóore, ọpẹ́ là á dún. Ọlọ́run bàbá mo dúpẹ́ o. Elédùmarè ọba mímọ́. Ẹ̀yà Júdà, mo rá bàbà níwájú bàbá àgbà, ọba mímọ́ tó ń gbèbí mímọ́ tó ń ṣòun mímọ́, alágbára gíga ò mo dúpẹ́ o. Kábíyèsí ọba mímọ́, arèbè rábátá rabaribítí o. Kò lè tó yẹ owó ṣe, kò lè tó yẹ. Bó bá ti yá àwọn ó pè ọ́ o. Kó wá bá mi jó o, kó wá bá mi yọ̀. Oore tí bàbá ṣe láyé mi. Màrèké. Oore tí bàbá ṣe fún mi. Màrèké. Ọlọ́run bàbá mo dúpẹ́. Ọlọ́run bàbá mo dúpẹ́. Bí a bá ṣe ní lóore, ọpẹ́ là á dún. Ọlọ́run bàbá mo dúpẹ́. Ṣe ń fẹ̀gbẹ́yìn bàbá. Gómìnà. Bí mo ṣe ń fi ìyìn forúkọ bàbá. Gómìnà. Orúkọ Jésù ló mórí mi wújọ. Gómìnà. Oore tí bàbá ṣe kò ṣe pamọ́ra. Gómìnà. Bí mo ṣe ń fẹ̀gbẹ́yìn bàbá. Gómìnà. Bí mo ṣe ń fi ìyìn forúkọ bàbá. Gómìnà. Orúkọ Jésù ló mórí mi wújọ. Gómìnà. Oore tí bàbá ṣe kò ṣe pamọ́ra. Ẹni tó ti kú lè kọrin kò lè jó mọ́. Kìí ṣe pé ṣe la fi yọ̀ wọ́n, ṣe la wá ń ṣọpẹ́. Àwa dúpẹ́ bàbá oore ẹ̀mí mímọ́ tí a ní. Bàbá o màmá jẹ́ kíkú kó pa wá o. Sọ́sọ́ dòre mi bá sọ. Aláyé ni ó máa yìn ọ́ o bàbá. Aláyé ni ó máa yìn ọ́ o ọmọ. Ẹni tó ti kú kó lè yìn ọ́. Aláyé ni ó máa yìn ọ́ bàbá. Ẹni tó ti kú kó lè yìn ọ́. Aláyé ni ó máa yìn ọ́ bàbá. Aláyé ni ó máa yìn ọ́ bàbá. Aláyé ni ó máa yìn ọ́ bàbá. Distinct
furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta furniture gbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas sectionals beds dining set asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá furniture tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà Distinct Furniture ní ẹ ká lọ online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní furniture gbàlódé pẹ̀lú owó pọ́ọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527 Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. mo kí wa káàbọ̀ padà sórí ètò wákàtí ìyanu tó ń wáyé láti Distinct Radio láti ìlú Dallas. lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Gideon Ojo. Ọlọ́run fẹ́ kí a ṣe rere. Ọlọ́run fẹ́ kí a ṣe rere. God wants us to prosper. Orí ọ̀rọ̀ tí a máa sọ̀rọ̀ lé lórí tí a sì máa gbàdúrà lé lórí lónìí nìyí. Ṣùgbọ́n ní àkókò yìí a wà ní abala ọpẹ́. A máa fi ọpẹ́ fún Ọlọ́run torí pé ó jẹ́ Ọlọ́run òdodo, ó jẹ́ Ọlọ́run ìyanu, ó jẹ́ Ọlọ́run tó gbé wa ró, ó jẹ́ Ọlọ́run tó dá ẹ̀mí wa títí dé àkókò yìí. Ohun tí a lè ṣe fún Ọlọ́run ò ní kí a máa dúpẹ́. Torí náà gẹ́gẹ́ bí ìṣe wa a máa fi ọpẹ́ fún Ọlọ́run, a máa yìn lógo fún àwọn oore tó ti ṣe fún wa fi ọwọ́ agbára rẹ̀ èyí tí ó fi dì wá mú. Ìwé Kíróníkù kínní orí 16 ẹsẹ̀ 34 ó ní ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, torí tí àánú rẹ̀ dúró láéláé. Àánú Ọlọ́run ó dúró láéláé, àánú rẹ̀ òun ló fi gbé wa dúró títí di àkókò yìí. Tó náà jẹ́ kí a la ẹnu wa láti máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìṣàánú rẹ̀, fún dídá wa sí, fún wíwà láàyè wa. Ẹ jẹ́ ká máa gbé e ga fún gbogbo tó ṣe fún wa, fún ìbùkún rẹ̀ tí à ń rí, atẹ́gùn tó ń fẹ́ sí wa, rírí jẹ, rírí mu, dídáṣọ gbogbo ìhòòhò wa, wíwà pẹ̀lú wa. Ọlọ́run kò jẹ́ kí èṣù kó ráyè nínú ayé wa. Ọlọ́run kò dojú tì wá. Ẹ máa gbé e ga, ẹ máa yìn ín lógo, máa gbé e ga, ẹ máa gbé e ga, ẹ máa gbé e ga. Ọwọ́ agbára rẹ̀ òun ló fi ń ṣe ìyanu nínú ayé wa. Ẹ ká máa gbé e ga. Àwa àlàyé ènìyàn ni yóò máa yìn ọ́. Àwa àlàyé ènìyàn ni yóò máa yìn ọ́. Bàbá mo dúpẹ́ pé mo jẹ́ ọ̀kan nínú wọn. Àwa àlàyé ènìyàn ni yóò máa yìn ọ́. Òkú kò lè yìn Ọlọ́run. Àwa tá a wà láyé, tá a wà láàyè, tá a ń rí oore Ọlọ́run, tá a ń rí oore ọ̀fẹ́ rẹ̀ nígbà tá a mọ̀ àti ìgbà tí a mọ̀. Òun ló yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. À á sùn, Ọlọ́run á sì tún mú wa jí sí ilẹ̀ alààyè. Rírí jẹ ni, rírí mu ni, kì í ṣe nípa ọgbọ́n wa. Ọlọ́run ló ń pèsè rẹ̀. Ìwé Psalm orí 7 ẹsẹ̀ 17. Psalms ìwé orin Dáfídì orí 7 ẹsẹ̀ 17. Ó ní èmi ó yìn Olúwa gẹ́gẹ́ bí òdodo rẹ̀, èmi ó sì kọrin ìyìn sí orúkọ Olúwa. Ọ̀gá ògo jùlọ, òdodo Ọlọ́run ló fi mú wa dúró títí di àkókò yìí. Torí náà ẹ ká máa gbé e ga, ká máa kọrin ìyìn sí Ọlọ́run. Ìyanu lọ́lọ́run wa, ìyanu lọ́lọ́run wa, ìyanu lọ́lọ́run wa, oníṣẹ́ ìyanu ni bàbá. Ìyanu lọ́lọ́run wa, ìyanu lọ́lọ́run wa, ìyanu lọ́lọ́run wa, oníṣẹ́ ìyanu ni bàbá. Oníṣẹ́ ìyanu ni bàbá. Jẹ́ ká bojú ẹ̀yìn ká gbogbo iṣẹ́ ìyanu èyí tí Ọlọ́run ti ṣe fún wa. Irun orí wa a ò lè ká gbogbo ohun tí Ọlọ́run ṣe fún wa. Ìyanu ni gbogbo ọ̀nà àrà tí Ọlọ́run fi ń gbé wa ga, tó fi ń ràn wá lọ́wọ́, tí atẹ́gùn rẹ̀ fi ń fẹ́ sí wa. Ìyanu ni gbogbo ohun tí ó dá. Ìyanu ni bí gbogbo ẹnu wa bó jẹ́ kìkì ahọ́n kò tó láti yin Ọlọ́run lógo. Ṣùgbọ́n jẹ́ ká máa gbé e ga, ẹ ká máa yìn lógo, ẹ ká máa gbé e ga, ká máa gbé e ga, ká máa fi ògo fún orúkọ mímọ́ rẹ̀, fún ọwọ́ agbára rẹ̀. Ìyìn yẹ
ọlọ́run wa ọba tó ń gbọ́ àdúrà ògo yẹ ọlọ́run wa ọba tó ń gbọ́ àdúrà ìyìn yẹ ọlọ́run wa ọba tó ń gbọ́ àdúrà ògo yẹ ọlọ́run wa ọba tó ń gbọ́ àdúrà ìyìn yẹ ọlọ́run ògo yẹ torí pé ó jẹ́ ọba alágbára ọba àwọn ọba ni ọlọ́run àwọn ọlọ́run ni òun ni ó jẹ́ ọlọ́run tí kò fi wá sílẹ̀ nígbà kan ọwọ́ agbára rẹ̀ òun ló fi ń gbé wa ró jagunjagun òde ọ̀run ni ọlọ́wọ́ gbọgbọrọ tí ń yọ ọmọ rẹ̀ nínú ọ̀fìn ni ọlọ́run àwọn ọmọ ogun adúrótì ni bí akọni ẹlẹ́rù ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkun pupa aláàbò wa ni olùṣọ́ wa ni olùpamọ́ wa ni olùdáǹdè wa ni olùgbàlà wa ni olùtùnú wa ni olùṣẹ́gun àjàṣẹ́gun ẹ jẹ́ ká máa gbé e ga ká máa yìn lógo ká máa gbé e ga ní gbogbo ọ̀nà wa tàlà bá fọpẹ́ fún ta ló lè bá ọ̀dọ̀ gbà tàlà bá fọpẹ́ fún ta ló lè bá ọ̀dọ̀ pa ọlọ́run tó jọ ọlọ́run lọ tàlà bá fọpẹ́ fún tàlà bá fọpẹ́ fún ta ló lè bá ọ̀dọ̀ gbà tàlà bá fọpẹ́ fún ta ló lè bá ọ̀dọ̀ gbà ọlọ́run tó jọ ọlọ́run lọ tàlà bá fọpẹ́ fún. ẹ máa gbé e ga ẹ máa yìn lógo ẹ ká máa dúpẹ́ àwọn oore tó ṣe fún wa ká máa dárúkọ àwọn oore náà ìta lè rí ìta lè rí àlàáfíà pípé èyí tó fi fún wa a sùn láyọ̀ a jí láyọ̀ à ń wọlé láyọ̀ à ń jáde láyọ̀ à ń gba atẹ́gùn àlàáfíà ara rẹ̀ sára òun ló mú wa sùn òun ló mú wa jí ó ń pèsè fún wa. ìwé orin dáfídì orí 68 ẹsẹ̀ 19 ó ní olùbùkún ni olúwa ẹni tí ó ń dá oore rẹ̀ lé wa lórí lójoojúmọ́ ọlọ́run náà ni ọlọ́run ìgbàlà wa olùbùkún ni olúwa ẹni tí ó ń dá oore rẹ̀ lé wa lórí ọlọ́run ń dá oore rẹ̀ lé wa lórí nígbà gbogbo nígbà tá a mọ̀ àti ìgbà tí a ò mọ̀ ó ń yọ wá nínú ewu ó sì ń dá oore rẹ̀ lé wa lórí ìdí nìyí tá a fi ń láti máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ máa gbé e ga ẹ máa yìn lógo fi ìyìn fún ọlọ́run fi ògo fún ọlọ́run máa gbé e ga máa gbé e ga máa gbé e ga máa fi ìyìn fún. ọpẹ́ ló yẹ ọ́ bàbá olóore ìyìn ló yẹ ọ́ ọlọ́run wa hòsánà yẹ ọ́ ó ṣé o bàbá ọpẹ́ ló yẹ ọ́ bàbá olóore ìyìn ló yẹ ọ́ ọlọ́run wa hòsánà yẹ ọ́ ó ṣé o bàbá ẹ máa gbé ọlọ́run ga máa yìn lógo ẹ máa gbé ga ẹ máa gbé ga ẹ máa gbé ga jẹ́ ká máa pe orúkọ rẹ̀ gbogbo bí a bá ṣe lè dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ ká máa dúpẹ́ ká máa yìn lógo fún gbogbo oore rẹ̀ lọ́wọ́ wa. ẹ pè é lórúkọ tó ń jẹ́ ọlọ́run ìyanu ọlọ́run ìyanu ẹ pè é lórúkọ tó ń jẹ́ ọlọ́run ìyanu ọlọ́run ìyanu ọlọ́run ìyanu ọlọ́run ìyanu ìyanu lọ́lọ́run wa gbogbo ìṣe rẹ̀ gbogbo agbára rẹ̀ ìyanu ni ní gbogbo ọ̀nà wa ìyanu ni ọlọ́run wa ẹ máa gbé ga ẹ máa yìn lógo ẹ máa gbé ga ẹ máa yìn lógo ẹ máa gbé ga ẹ máa yìn lógo. kábíyèsí o hòsánà o ẹ̀yin jésù kristi ọba ikú kábíyèsí o hòsánà o ẹ̀yin jésù kristi ọba ikú ẹ gbéga ẹ gbéga ẹ̀yin jésù o ẹ̀yin jésù kristi ọba ikú ẹ gbéga kábíyèsí o hòsánà o ẹ̀yin jésù kristi ọba ikú ẹ gbéga ẹ gbéga ẹ̀yin jésù o ẹ̀yin jésù kristi ọba ikú. ẹ̀mí ká máa gbé ọlọ́run ga
ká máa yìn lógo, ká máa fi ọpẹ́ fún, ẹ gbé òṣùbà fún, ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹ gbé e ga. Ọlọ́run yóò gbọ́ pẹ́ wa, yóò gbọ́ àdúrà wa, yóò máa dáhùn ìbéèrè wa, gbogbo ohun tí ó ń ọkàn wa Ọlọ́run yóò ṣe fún wa. Ẹ ká máa gbé e ga, ẹ ká máa gbé e ga, ẹ ká máa gbé e ga, ká máa yìn lógo ní gbogbo ọ̀nà wa. Olúwa yóò gbọ́ pẹ́ wa, yóò wà pẹ̀lú wa, yóò dì wá mú, ọwọ́ agbára rẹ̀ kò ní fi wá sílẹ̀ ní gbogbo ọ̀nà wa. Nígbà tí a bá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, òun ni yóò ṣe oore mìíràn fún wa. Ẹ má jẹ́ kí ẹnu wa kó dúró fún ọpẹ́, kí ètè wa kó máa yin Ọlọ́run nígbà gbogbo. Ẹ máa gbé Ọlọ́run ga fún iṣẹ́ àánú rẹ̀ nínú gbogbo ọ̀nà wa. Ẹ máa gbé ga, ẹ máa gbé ga. Bàbá o ṣé o kú ìtọ́jú mi, Jésù o ṣé o kú ìtọ́jú mi. Ìbá má ṣe pé mo ní Jésù ní bàbá, ìbá má ṣe pé mo ní Jésù ní bàbá, ogun ayé ìbá borí mi. Ọlọ́run ni kò jẹ́ kí ogun ọ̀tá kó borí wa. Torí náà ẹ ká máa gbé ga, ẹ ká máa yìn lógo bó ṣeun, ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. A dúpẹ́ bàbá pé ẹ ti ṣeun. Ọkàn kankan tó ń dúpẹ́ lọ́wọ́ yín, ẹ wá gbọ́pẹ́ wa lónìí, ẹ dì wá mú, ẹ gbọ́ àdúrà wa, ẹ yà wá lẹ́nu ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tuntun jòjòló tíbi tọmọ ní ọkọ wọrin bọ̀ wáyé, akẹ́yìndé ọmọ alábàárìn ọmọ, ibi ṣá lórúkọ rẹ̀ ń jẹ́. Ibi àti rí bí lẹ̀dá ò lè sọ, ìgbà ibi dẹ́kun ẹ̀dá ọmọ láyé. Èyí wá ṣàrídájú ẹ̀dá ti wáyé pẹ̀lú ògùn náà. Àṣẹ̀dá fọ́dọ̀ ọkọ̀ tó dábì wọ́n ní tó ń ṣe àgbélébùú onígun mẹ́rin. Ẹ̀dá tó wá sílé ayé ká tó lè yọ àwòsùn kúrò. Àfi ká sì gbàgbé. Ti wáyé pẹ̀lú ibi, bẹ́ẹ̀ la wáyé pẹ̀lú àyànmọ́. Àpótí ògo ó bá wa wáyé, kọ́kọ́rọ́ tí ó ṣí ó ń bẹ nínú àdánwò. Bí a bá síbi a kì í sin ògo, ògo ń farasin sáyé ẹ̀dá gbogbo. Ká tó lè yọ a ó ṣẹ́gun náà. Kọ́kọ́rọ́ ògo àìrí ni a gbọ́dọ̀ wá. A ó ti ṣe wá àdàbí káwa o. Ayé ọ̀tọ̀ ká tó lè ṣe àwọn tí ó ìlú oníkálukú ló yàn. Ayé àgbẹ̀ mo yàn lọ́tọ̀ọ̀tọ̀, mo yàn tèmi ó yàn tìyẹ. Ká tó lè yọ àwòsùn ayé àgbélébùú.
ní àgbélébù jẹ́ a máa dá sílẹ̀ fáwọn tó bá lè gbé ẹlẹ́jọ́ ẹwẹ́ kì í lè gbé àgbélébù wọn a máa gbogbo ayé wọn rojọ́ bí ọ̀rẹ́ lásìkò bá ń kọjá lọ wọn ò ní fura Jóòbù kojú ìdánwò láyé kàkà kó fẹjọ́ sẹ́ Ọlọ́run ó gbé àgbélébù rẹ̀ láì wẹ̀yìn ìgbà tí ṣòro tán ẹ wá wo ara ńlá tọ́lọ́run fi dá. Àgbélébù àwọn ẹ̀dá tó dá tó wá sílé ẹ̀yà gbà kẹ́mú ìgbélé ayé ẹ̀dá wa aláìníbi rè ṣàgbélébù dẹrù wọ́n sọ̀gùn ìgbà díẹ̀ dọ́ba wọ́n wá forí balẹ̀ fún ìṣòro bá sì jọba láyé ẹ̀dá tán ó lè ṣe bẹ́ẹ̀ pé ní ránṣẹ́ dọ́ọ̀dọ̀ ògo irú wọn kì í lè rore mọ́ra wọn kódà wọn á tún sọ ọ́ dẹ̀bi Ọlọ́run wọn a máa wá bí góńgó orígun àdániwáyé. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ àgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas sectionals beds dining set Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà Distinct Furniture ní ẹ ká lọ online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní fọ́nítọ̀ gbàlódé pẹ̀lú owó pọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527 Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. à ń tẹ̀síwájú lórí ètò wákàtí ìyanu Ọlọ́run ń fẹ́ kí a ṣe rere Ọlọ́run ń fẹ́ kí a ṣe rere God wants us to prosper. a rí i pé ètò Ọlọ́run fún àwọn ènìyàn rẹ̀ ó ní fún wa láti ṣe rere torí pé Ọlọ́run ó ní ohun gbogbo ní ìkáwọ́ ayé àti ọ̀run ó wà ní ìkáwọ́ rẹ̀ Ọlọ́run ní ó dá wa òun ni ó sì dá ohun gbogbo tó wà nínú ayé àti ní ọ̀run ìwé orin Dáfídì orí 24 ẹsẹ̀ kínní ó ní ti Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sí inú rẹ̀ ẹni pé gbogbo ohun tó wà lábẹ́ ayé àti lábẹ́ ọ̀run Ọlọ́run ni ó ní òun ni ó dá Ọlọ́run ní ohun gbogbo ní ìkáwọ́ àwọn dáradára ni Ọlọ́run ní ìkáwọ́ rẹ̀ ìwé Ágáì orí 2 ẹsẹ̀ 8 ó ní tèmi ni fàdákà tèmi sì ni wúrà li Olúwa àwọn ọmọ ogun ní fàdákà ni wúrà ni owó ni ohun gbogbo tí ó jẹ́ ọrọ̀ nínú ayé Ọlọ́run ni ó dá wọn òun ni ó ní wọn torí náà gẹ́gẹ́ bí àwa ènìyàn rẹ̀ Ọlọ́run ń fẹ́ kí a ṣe rere àwọn nǹkan wọ̀nyí ni Ọlọ́run dá fún ìwúlò wa fún ìrọ̀rùn wa àti fún àlàáfíà wa ní gbogbo ìgbà òun ni Ọlọ́run ń fẹ́ kí a ṣe rere pàápàá jùlọ tí a bá súnmọ́ Ọlọ́run tí a bá rìn ní ìlànà rẹ̀ tí a pa òfin rẹ̀ mọ́ tí a gbọ́rọ̀ sí lẹ́nu a rí pé àwọn ohun tí Ọlọ́run ní wọ̀nyí ó ń fẹ́ kí a nípìn nínú wọn ó ń fẹ́ kí a wà ní àlàáfíà kí a wà ní ìrọ̀rùn kí a sì máa gbádùn wọn ohun gbogbo ó wà ní ìkáwọ́ Ọlọ́run Ọlọ́run wa jẹ́ Ọlọ́run ọ̀pọ̀ yanturu Ọlọ́run ọ̀pọ̀ yanturu
torí náà ó fẹ́ kí àwa náà wà nínú ọ̀pọ̀ yanturu nínú ohun gbogbo, nínú owó ni, nínú àlàáfíà, nínú ọrọ̀, nínú ìrọ̀rùn àti ohun gbogbo tí ó dára. Ìpinnu Ọlọ́run àti èrò Ọlọ́run ní gbogbo ìgbà sí àwa ènìyàn rẹ̀ òun ni kí a wà nínú ọrọ̀, pàápàá jùlọ ọrọ̀ ti owó, torí pé Ọlọ́run mọ ìwúlò owó nínú ayé wa. Ọlọ́run fẹ́ kí a ṣe rere, Ọlọ́run fẹ́ kí a wà ní ìrọ̀rùn nígbà gbogbo. Ní gbogbo ìgbà ni Ọlọ́run máa ń ṣe ìyanu nípa ti ọ̀rọ̀ owó àbí ohun tí a fẹ́, torí pé Ọlọ́run fẹ́ kí a ṣe rere. Tí a bá bójú wo ìgbésí ayé wa, àwọn àkókò tí a ti lò kọjá, ní àkókò mìíràn a lè wà lóríta mẹ́ta, a ò mọ ohun tí a ó ṣe, bí a nílò owó kan àbí ohun kan, ṣùgbọ́n ọ̀nà tí Ọlọ́run yóò gbé gbà ọ̀nà ìyanu ni, torí pé Ọlọ́run tí ó fẹ́ àwọn ènìyàn tirẹ̀ ni, ó sì ń fẹ́ kí a wà nínú ìrọ̀rùn nígbà gbogbo. Ó dá ohun gbogbo fún ìrọ̀rùn wa. Ọlọ́run ní ayọ̀ nígbà gbogbo tí a bá ṣe oríire àbí tí ohun tí ó dá tí ó bá wà ní ìkáwọ́ wa. Ó ń fẹ́ ìtẹ̀síwájú wa nígbà gbogbo, torí pé Ọlọ́run tí ó fẹ́ àwọn ènìyàn rẹ̀ ni. Gbogbo ohun tí a nílò tí ó sì dára fún wa òun ni Ọlọ́run fẹ́ kí ó wà ní ìkápá wa. A rí pé Ọlọ́run wa ó jẹ́ Ọlọ́run ọ̀pọ̀ yanturu, Ọlọ́run tí ó ń sọ di púpọ̀, Ọlọ́run tí ó ń sọ di púpọ̀. Ọlọ́run fẹ́ kí a wà ní ipò ìrètí, ó ń fẹ́ kí a wà ní ipò ọ̀pọ̀ yanturu, ó sì ń fẹ́ kí ìṣoríire wa kí ó tẹ̀síwájú ní gbogbo ìgbà. Tí a bá ń sọ pé ǹjẹ́ onígbàgbọ́ àbí ẹni tí ó ń rìn pẹ̀lú Ọlọ́run ǹjẹ́ ó yẹ kí ó ní ọrọ̀, àwa gangan ni Ọlọ́run ṣe ọrọ̀ fún. Ọlọ́run sì ń retí wa kí a máa wẹ̀ nínú ọrọ̀. Torí náà Ọlọ́run fẹ́ kí a ṣe rere ní gbogbo ìgbà. Ẹ jẹ́ kí a tètè lọ sínú ìwé Matthew orí 6 ẹsẹ̀ 31 títí dé 33. Ìwé Matthew orí 6 ẹsẹ̀ 31 títí dé 33. A rí níbẹ̀ pé nítorí náà ẹ má ṣe ṣe àníyàn wípé kí lè a ó jẹ. Ọlọ́run kò fẹ́ kí a ṣe àníyàn, tàbí kí lè a ó mu, tàbí aṣọ wo lè a ó fi wọ̀ wá, torí pé àwọn nǹkan wọ̀nyí òun ni Ọlọ́run ti pèsè fún wa. Ẹsẹ̀ 22 ó ní nítorí gbogbo nǹkan wọ̀nyí lé àwọn kèfèrí ń wá kiri, torí bàbá yín tí ń bẹ lé ọ̀run mọ̀ pé ẹ̀yin kò lè ṣe aláìní gbogbo nǹkan wọ̀nyí. Ọlọ́run mọ àìní wa, ó mọ̀ pé a ò lè ṣe aláìní àwọn nǹkan tí ó dára bí owó, bí aṣọ, bí ilé. Ọlọ́run mọ̀, ó sì ń fẹ́ kí a ṣe rere. Ẹsẹ̀ 23 ó ní ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀, gbogbo nǹkan wọ̀nyí lè a ó sì fi kún fún yín. Ọlọ́run fẹ́ kí a máa wá òdodo òun, ó fẹ́ kí a rìn ní ọ̀nà òun, ó fẹ́ kí a tẹ̀lé òun, ó fẹ́ kí a gbọ́rọ̀ sí òun lẹ́nu, ká ní ìbẹ̀rù òun lọ́kàn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí, ilé ni, owó ni, ọrọ̀ ni, Ọlọ́run mọ̀ pé a nílò rẹ̀. Nígbà tí a bá ti gbọ́ràn sí, yóò fi àwọn nǹkan náà fún wa. Àdúrà mi lónìí ni pé Ọlọ́run yóò bùkún fún wa, yóò sì ṣe àánú rẹ̀, yóò ràn wá lọ́wọ́ nípa ti owó, nípa ti ọrọ̀ àti ohun gbogbo tí ó dára. Ọlọ́run kò fẹ́ kí a wà nínú ìnira rárá. Ó mọ ohun tí ó dára, ó sì mọ ohun tí ó yẹ wá àti ohun tí ó yẹ ọkàn wa. Ọlọ́run mọ̀ wípé owó ó wúlò nínú ayé wa. Owó ó ṣe pàtàkì, torí pé owó ni ìdáhùn ohun gbogbo. Ìwé Oníwàásù orí 10 ẹsẹ̀ 19 ó ní owó ni ìdáhùn ohun gbogbo. Láìsí owó a ò ní sí nínú ìrọ̀rùn, àwọn ohun tí a fẹ́ ṣe kò ní ṣeé ṣe. Ọlọ́run sì mọ̀ wípé tí owó bá wà a ó sin òun dáradára. Torí náà Ọlọ́run ń fẹ́ kí a ṣe rere. Àwọn nǹkan dáradára tí ó ti pèsè sílẹ̀ yìí, ó fẹ́ kí a nípìn nínú rẹ̀, kí a sì máa lúwẹ̀ẹ́ nínú wọn. Torí náà àdúrà mi lónìí ni pé gbogbo ohun tí ó dára tí Ọlọ́run ti pèsè fún wa, Ọlọ́run yóò jẹ́ kí a jẹ́ alábàápín nínú àwọn ohun náà. Ọlọ́run yóò ṣí fèrèsé ọ̀run sílẹ̀, yóò sì máa bùkún fún wa ní orúkọ Jésù. Tí a bá rí ohun tó ṣẹlẹ̀ nínú ìwé Jòhánù orí 6,
a rí i pé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi wọ́n wà ní ipò tí ó ta kókó díẹ̀, ipò tí ó ta kókó díẹ̀ nítorí ohun tí ó ṣẹlẹ̀. a rí i pé Jésù Kristi ó lọ wàásù ọ̀rọ̀ Ọlọ́run. ẹ jẹ́ kí a kà nínú ìwé Jòhánù orí 6 ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní. lẹ́yìn nǹkan wọ̀nyí Jésù kọjá sí apá kejì òkun Gálílì tí ń ṣe òkun Tíbéríà. ọ̀pọ̀ ìjọ ènìyàn sì tọ̀ ọ́ lẹ́yìn torí tí wọ́n rí iṣẹ́ àmì rẹ̀ tí ó ń ṣe lára àwọn aláìsàn. Jésù sì gun orí òkè lọ, níbẹ̀ ni ó sì gbé jókòó pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. àjọ ìrékọjá ọdún àwọn Júù sì súnmọ́ etílé. ǹjẹ́ bí Jésù gbé ojú rẹ̀ sókè tí ó sì rí ọ̀pọ̀ ènìyàn wá sọ́dọ̀ rẹ̀, ó wí fún Fílípù pé, níbo lè a ó ti rí àkàrà kí àwọn wọ̀nyí lè jẹ? torí náà a rí i pé Ọlọ́run mọ àìní wa. ó níbo ni a ti lè rí? ó mọ̀ pé àwọn ènìyàn wọ̀nyí wọ́n nílò oúnjẹ, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe mọ̀ pé ìwọ náà nílò àwọn ohun tí ó dára bí owó, bí ilé, bí àlàáfíà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run yóò béèrè nínú ayé rẹ lénìí pé báwo la ṣe lè dá Ọlọ́run. ẹsẹ̀ 6 ó sì sọ èyí láti dán wọn wò, torí òun ti kára rẹ̀ mọ ohun tí ó ń ṣe. Ọlọ́run mọ àníyàn wa, ó mọ ohun tí a fẹ́, ó mọ gbogbo tí a nílò nínú ayé wa. ẹsẹ̀ 7 Fílípì dá lóhùn pé àkàrà igba owó idẹ kò tó fún wọn, tí olúkúlùkù wọn ìbá fi mú díẹ̀díẹ̀. ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, Áńdárù arákùnrin Símónì Pétérù sì wí fún un pé, ọmọdékùnrin kan ń bẹ níyì tí ó ní ìṣù àkàrà báálì 5 àti ẹja kékeré 2, ṣùgbọ́n kí ni wọn yóò jẹ láàrin ọ̀pọ̀ àwọn ènìyàn wọ̀nyí báyìí? Jésù wí fún un pé, ẹ mú kí àwọn ènìyàn náà jókòó. koríko púpọ̀ sì wà níbẹ̀. bẹ́ẹ̀ lé àwọn ọkùnrin náà jókòó, ìwọ̀n ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn ní iye. Jésù sì mú ìṣù àkàrà wọn nì, nígbà tí ó sì ti dúpẹ́, ó pín wọn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì pín wọn fún àwọn tí ó jókòó. bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì lé ẹja náà, ìwọ̀n bí wọ́n ti fẹ́. nígbà tí wọ́n sì yó, ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, ẹ kó àjẹkù tí ó kù jọ, kí ohunkóhun kí ó má ṣe ṣègbé. bẹ́ẹ̀ lé wọ́n kó wọn jọ, wọ́n sì fi àjẹkù ìṣù àkàrà báálì 5 náà kún agbọ̀n 12 èyí tí ó ṣẹ́kù fún àwọn tí ó jẹun. a rí pé Jésù Kristi ó mọ àìní àwọn ènìyàn wọ̀nyí. ó mọ̀ pé wọ́n nílò láti jẹun, gẹ́gẹ́ bí Ọlọ́run náà ṣe mọ̀ lónìí pé o nílò owó, o nílò àwọn ohun tí ó dára, o nílò aṣọ, o nílò gbogbo ohun tí ó dára. Ọlọ́run mọ àníyàn wa, ó sì ń fẹ́ kí a ṣe rere, torí pé Ọlọ́run jẹ́ Ọlọ́run tó ń sọ di púpọ̀. ó jẹ́ Ọlọ́run alágbára tó mọ àìní wa. nígbà gbogbo a ò nílò láti máa ṣe àníyàn. Ọlọ́run wà níbẹ̀ fún wa, ó ṣetán láti bùkún fún wa, ó ṣetán láti ràn wá lọ́wọ́, ó ṣetán láti gbé wa ga tí a bá ti gbọ́rọ̀ sí i lẹ́nu. a rí pé Ọlọ́run ó sọ nínú ìwé Àìsáyà orí 55 ẹsẹ̀ 8 àti 9, torí pé èrò tiwa ó yàtọ̀ sí èrò ti Ọlọ́run. ẹsẹ̀ 8 ní, nítorí èrò mi kì í ṣe èrò yín, bẹ́ẹ̀ ni ọ̀nà yín kì í ṣe ọ̀nà mi, ni Olúwa Ọlọ́run. nígbà mìíràn a lè máa wí pé àwọn ohun tí a fẹ́ kò sí ní ìkáwọ́ wa, àbí pé ó jìnnà sí wa, àbí báwo ni ọwọ́ wa ṣe lè tó. ṣùgbọ́n ká bá gbàdúrà sí Ọlọ́run fún ohun tí a fẹ́, gẹ́gẹ́ bí ìwé Mátíù orí 7 ẹsẹ̀ 7 ṣe sọ, ó ní ẹ béèrè a ó sì fi fún yín. nígbà tí a bá gba àdúrà sí Ọlọ́run, Ọlọ́run yóò ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún wa. àwọn ohun tí a fẹ́ Ọlọ́run yóò sì fi fún wa, torí pé Ọlọ́run wa ó ń fẹ́ kí a ṣe rere, kò fẹ́ ká wà nínú ìnira. ó ní ọ̀pọ̀ ìbùkún lọ́wọ́, ṣùgbọ́n a ní láti béèrè fún, a ní láti rìn ní ọ̀nà rẹ̀, a ní láti gbọ́rọ̀ sí i lẹ́nu, a ní láti pa òfin rẹ̀ mọ́. nípa bẹ́ẹ̀ gbogbo ohun tí ó dára tí Ọlọ́run tí ó wà ní ìkáwọ́ Ọlọ́run yóò fi fún wa. torí náà lónìí mò ń gbà ní àdúrà yìí pé Ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí ní bùkún fún wa. gbogbo ọ̀nà wa tó ti dí, Ọlọ́run yóò máa ṣí, yóò ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún wa, yóò ṣí yà wá lẹ́nu. kí a bá mọ àwọn ìpinnu Ọlọ́run sí wa, a ò ní nílò láti máa ṣe àníyàn. Ọlọ́run ní ìpinnu oríṣiríṣi fún wa, ó ṣetán láti bùkún fún wa, torí pé ó fẹ́ kí a ṣe rere. Ọlọ́run fẹ́ kí a ṣe rere.
lẹ́yìn tí Jésù Kristi tó ti bọ́ àwọn ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn tán, a ní apẹ̀rẹ̀ 12 òun ni ó tún ṣẹ́kù. Ẹni pé Ọlọ́run olùbùkún ni, Ọlọ́run aláàánú ni, Ọlọ́run tí ó ní àníṣẹ́kù ni, Ọlọ́run tí ó ń sọrí púpọ̀ ni. Yóò sì ṣe bẹ́ẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan tí ó ń gbọ́ mi lónìí níbikíbi tí ó léwu kí a ti máa gbọ́ mi. Ẹ jẹ́ kí a gbé ọkàn wa lé Ọlọ́run lọ́wọ́, torí pé Ọlọ́run aláàánú ni. Nínú ìwé orin Dáfídì, ìyẹn Psalm 23, tàbákà ìwé Psalm 23, a rí ìlérí tí Ọlọ́run ṣe níbẹ̀, ìlérí tí Ọlọ́run ṣe fún àwọn ènìyàn rẹ̀. Ó ní òun yóò máa bùkún fún wa. Òun jẹ́ kí a kà ìwé Psalm 23 orí 2. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù. Pápá oko tútù, yẹn ni pé ó mú mi dùbúlẹ̀ ní pápá oko tútù. Nígbà tí a sọ pé ó mú wa dùbúlẹ̀, yẹn pé ó fi wá lọ́kàn balẹ̀ nínú pápá oko tútù. Pápá oko tútù yẹn ni pé ibi tí ó kún fún oríṣiríṣi ẹ̀bùn, tó kún fún oríṣiríṣi ohun tí ó dára. Ó mú lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́, yẹn ni pé ìbùkún wà níbi omi dídákẹ́ rọ́rọ́. Ẹsẹ̀ 3, ó tu ọkàn mi lára, ó tu ọkàn mi lára. Ó mú mi lọ nípa ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀, torí orúkọ rẹ̀. A rí pé Ọlọ́run ní ohun gbogbo ní ìkáwọ́, ó sì ṣetán láti fi fún wa tí a bá gbé ọkàn wa lé. Àdúrà mi lónìí ni pé Ọlọ́run yóò bùkún fún wa látòkè wá, yóò ṣí ọ̀nà fún wa. Gbogbo ohun tí kò jẹ́ kí a rí ire ayé wa, Ọlọ́run yóò fi fún wa. Ọlọ́run ń fẹ́ kí a ṣe rere, Ọlọ́run ń fẹ́ kí a ṣe rere. Ọlọ́run yóò dúró tì wá, yóò gbọ́ àdúrà wa, yóò sì jẹ́ kí a ṣe rere ní gbogbo ọ̀nà wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Alright, you love this one? Back to the 60s. Ìwọ nìkan lógo yẹ. Ìwọ nìkan lógo yẹ. Mighty Father, the King of creation. Ìwọ nìkan lógo yẹ. Àtúbàjáyé o. You're the King of creation. Ìwọ nìkan lógo yẹ. Ìwọ nìkan lógo yẹ. Ìwọ nìkan lógo yẹ. Mighty Father, the King of creation.
Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ ìgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà. Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ péye tí ń jàǹfààní fọ́nítọ̀ ìgbàlódé pẹ̀lú owó pọ́kú. lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527. Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. Ọlọ́run fẹ́ kí a ṣe rere. Àkókò ní láti gba àdúrà sí Ọlọ́run, láti tọrọ lọ́wọ́ Ọlọ́run fún ìṣe rere, láti béèrè lọ́wọ́ Ọlọ́run fún ìtẹ̀síwájú nínú ayé wa, kí Ọlọ́run kí ó ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún wa, kí ó sì bùkún fún wa. A máa gba àwọn kókó àdúrà wọ̀nyí. Àkókò lẹ́ǹtì ni a wà. Ẹ jẹ́ kí a fi sọ́kàn àwọn àdúrà yìí òun ni a máa gbà láti àkókò yìí títí di ọjọ́ mẹ́jọ. Ọlọ́run fẹ́ kí a ṣe rere. A ní láti béèrè fún ìṣe rere lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run yóò ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún wa, yóò sì bùkún fún wa, yóò dìde ìrànlọ́wọ́ fún wa ní orúkọ Jésù. Rómà jẹ́ kí a pe orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta kí a gba àkókò àdúrà yìí. Olúwa jẹ́ kí n ṣe rere. Jẹ́ kí a sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa gbàdúrà bẹ́ẹ̀ pé ìwọ Ọlọ́run jẹ́ kí n ṣe rere. Ìṣe rere mi wà lọ́wọ́ rẹ. Olúwa jẹ́ kí n ṣe rere. Mo mọ̀ pé o nífẹ̀ẹ́ mi. Mo mọ̀ pé àwọn nǹkan tí o pèsè rẹ̀ fún mi ni. Olúwa jẹ́ kí n ṣe rere. Gbàdúrà bẹ́ẹ̀ sí Ọlọ́run. Jẹ́ kí a la ẹnu láti gbàdúrà sí Ọlọ́run. Ìwọ Ọlọ́run jẹ́ kí n ṣe rere. Dárúkọ ibi tí o ti fẹ́ kí ìṣe rere rẹ kí ó wáyé. Nínú ìgbéyàwó rẹ ni, nínú ẹbí rẹ ni, níbi iṣẹ́ rẹ ni. Ìwọ Ọlọ́run mi jẹ́ kí n ṣe rere. Ràn mí lọ́wọ́, jẹ́ kí n ṣe rere ní gbogbo ọ̀nà mi. Jẹ́ kí n ṣe rere. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run pé gbé olùrànlọ́wọ́ dìde fún mi. Ọlọ́run mi, gbé olùrànlọ́wọ́ dìde fún mi. Àwọn tí yóò ràn mí lọ́wọ́ tí wọ́n ó fi ṣe rere, bàbá gbé wọn dìde fún mi. Ibikíbi tí wọ́n wà, bàbá jẹ́ ká rìn pàdé ara wa. Gbé olùrànlọ́wọ́ dìde fún mi. Olùrànlọ́wọ́ mi tí yóò jẹ́ kí n rí ire ayọ̀ mi, bàbá gbé wọn dìde fún mi. Tún gbàdúrà yìí sí Ọlọ́run pé torí pé ìwọ jẹ́ Ọlọ́run tí ó ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, gbogbo ayé sì wà ní abẹ́ ìkáwọ́ rẹ̀. Jẹ́ kí n rí ìbùkún tèmi gbà lọ́dọ̀ rẹ lónìí ní orúkọ Jésù. Ìwọ Ọlọ́run tí ó ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, tí gbogbo ayé sì wà ní ìkáwọ́ rẹ̀, jẹ́ kí n rí ìbùkún mi gbà lónìí. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa gbàdúrà bẹ́ẹ̀ sí Ọlọ́run. Máa gbàdúrà bẹ́ẹ̀ sí Ọlọ́run. Béèrè fún ìbùkún tìrẹ lọ́wọ́ Ọlọ́run lónìí. Ẹ jẹ́ kí a lanu láti gbàdúrà. Sọ fún Ọlọ́run pé mò ń wojú rẹ fún àánú mi. Jẹ́ kí n ṣe rere. Mò ń wojú rẹ fún àánú mi. Jẹ́ kí n ṣe rere. Jẹ́ kí n rí àánú gbà. Jẹ́ kí n rí ìbùkún gbà. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa gbàdúrà bẹ́ẹ̀ sí Ọlọ́run. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa gbí bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ẹ jẹ́ ká gba àdúrà yìí pẹ̀lú ìtara. Torí pé àwọn kókó àdúrà wa lè ní kò ní bẹ́ẹ̀ pọ̀. Torí pé ibi tá à ń lọ kò jìnnà, ibi tá à ń yà òun ni ó pọ̀. Kókó àdúrà wa ni pé kí Ọlọ́run kó jẹ́ kí a ṣe rere. Ẹ jẹ́ kí a lanu ká gba àdúrà sí Ọlọ́run. Ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ máa yìn lógo. Ẹ máa gbàdúrà sí. Ẹ máa béèrè fún ìṣe rere lọ́wọ́ Ọlọ́run. Sọ fún Ọlọ́run torí pé o jẹ́ Ọlọ́run tí ó ń sọ di púpọ̀. Ọlọ́run tó ń sọ di púpọ̀ ni ọ́. Gbogbo ohun tí ó wà ní ìkáwọ́ mi máa sọ wọ́n di púpọ̀ fún ògo rẹ. Máa sọ wọ́n di púpọ̀ fún ògo rẹ. Máa sọ wọ́n di púpọ̀ fún ògo rẹ. Sọ fún Ọlọ́run mú mi kúrò nínú ipò ìnira. Jẹ́ kí n wà nínú ọ̀pọ̀ yanturu. Ipò ìnira, ipò àìní, mú mi kúrò níbẹ̀. Ipò àìríjẹ, ipò àìrímu, mú mi kúrò níbẹ̀.
mú mi sínú ipò ọ̀pọ̀ yanturu, ipò ìbùkún, tò mí síbẹ̀ ní orúkọ Jésù. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Àìríjẹ, àìrímu, àìrówó ná, bàbá mú kúrò ní ọ̀nà mi. Sọ fún Ọlọ́run. Ipò káná ìkan tán ká tó rí mi, mú mi kúrò níbẹ̀. Mú mi sí inú ipò níní, ipò ọ̀pọ̀ yanturu, ipò ìbùkún, tò mí sí ipò gíga. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run. Fi owó ṣe ọ̀rẹ́ mi, ìwọ Ọlọ́run. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé mo nílò owó láti fi ṣe àwọn nǹkan tí mo ní láti ṣe, láti fi sìn yín, láti fi tọ́jú àwọn ẹbí mi, láti fi tọ́jú àwọn ọmọ mi, láti lọ sí ilé ẹ̀kọ́ àti láti ṣe àwọn ohun tí ó dára. Fi owó ṣe ọ̀rẹ́ mi. Jẹ́ kí owó jẹ́ ọ̀rẹ́ mi. Bàbá, rántí mi nípa ti owó. Jẹ́ kí n ṣe rere nípa ti ọ̀nà ti owó. Gbé ìbùkún owó sí ọ̀nà mi. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Béèrè fún ìbùkún owó, torí pé kò sí ohun tí a fẹ́ ṣe láìsí owó níbẹ̀. Yóò ṣòro láti ṣe. Owó ni ìdáhùn gbogbo. Béèrè fún ìbùkún owó. Sọ fún Ọlọ́run kó ṣí fèrèsé ọ̀run sílẹ̀, kó dìde da ìbùkún lé ọ lórí ní gbogbo ọ̀nà rẹ. Sọ fún Ọlọ́run pé gbogbo ohun tí ó bá ti dáwọ́lé kó máa yọrí sí rere, kí ìbùkún owó kó máa yọ. Àtọmọdé, àtàgbà, àtọkùnrin, àtobìnrin, kí wọ́n máa rántí rẹ nípa ti owó. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run. Ibikíbi tí ìbùkún rẹ bá wà, lójú sánmọ̀ ni, lábẹ́ ilẹ̀ ni, kí Ọlọ́run kó rán ìrànlọ́wọ́ sí ẹ. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ibi tí ire ayọ̀ rẹ wà, ìwọ̀ oòrùn ni, gúúsù ni, ìlà oòrùn ni, kí Ọlọ́run kó máa rán ìrànlọ́wọ́ owó sí ọ, kó máa rán ìrànlọ́wọ́ ìbùkún sí ọ. Gbogbo ohun tí ó dára kí Ọlọ́run kí ó máa ṣe fún ọ. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa gbàdúrà sí Ọlọ́run. Sọ fún Ọlọ́run, má jẹ́ kí n ná ọ̀kan tán kí n tó rí mi. Ṣe mí ní olùbùkún fún. Ràn mí lọ́wọ́ nípa ti owó. Ràn mí lọ́wọ́ nípa ti ọrọ̀. Ràn mí lọ́wọ́ kí n lè gbé iṣẹ́ rẹ lárugẹ, kí n lè ran ọmọnìkejì mi lọ́wọ́. Bàbá, ṣe bẹ́ẹ̀ fún mi. Fi mí lọ́kàn balẹ̀ nípa ti owó, nípa ti ọrọ̀ àti ohun gbogbo tí ó dára tí ẹ ti dá. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run. Fi ọkàn mi balẹ̀ nípa owó. Fi ọkàn mi balẹ̀ nípa ohun tí ó dára. Fi ọkàn mi balẹ̀ nípa ohun dáradára, kí n lè ráyè sìn yín. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run. Ṣí fèrèsé ọ̀run sílẹ̀ nítorí mi, kí ẹ sì da ìbùkún lé mi lórí. Ẹ̀yin tí ẹ fún àwọn ọmọ Ísírẹ́lì ní mánà nínú aginjù, ẹ wá da mánà lé mi lórí. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run. Ẹ dìde fún ìrànlọ́wọ́ mi. Ẹ dìde fún ìrànlọ́wọ́ mi. Sọ fún Ọlọ́run. Ẹ jẹ́ kí n ṣe rere. Gbàdúrà sí Ọlọ́run pé kí Ọlọ́run kí ó jẹ́ kí o ṣe rere, kí ó rán ìbùkún sínú ayé rẹ, kó fi ohun gbogbo rọ̀ ọ́ lọ́rùn. Máa gbàdúrà sí Ọlọ́run. Máa gbàdúrà sí Ọlọ́run. Máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀, torí pé ó ti gbọ́, torí pé ó ti ṣe. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run yóò gbọ́ àdúrà wa. Mo gbàdúrà fún gbogbo ọkàn kan tó ń gbọ́ wa ní wákàtí ọ̀wọ̀ yìí. A ó kọ orin tuntun. Ìbùkún Ọlọ́run yóò wá sórí wa. Ọlọ́run yóò ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún wa. Ìṣẹ̀lẹ̀ ayọ̀ yóò ṣẹlẹ̀ nínú ayé wa, nínú ilé wa, nínú iṣẹ́ wa, lẹ́nu òwò wa. Ọlọ́run yóò gbé ìrànlọ́wọ́ dìde. Ọlọ́run yóò dúró tì wá. Ọlọ́run yóò dúró tì wá ní gbogbo ọ̀nà wa. Ọwọ́ agbára Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ayọ̀ ìdùnnú yóò máa bá wa gbé. Ọlọ́run yóò fún wa ní ìbùkún àgbà ìyanu. Ìbùkún Ọlọ́run yóò wá sínú ayé wa. Gbogbo ohun tí a fẹ́ tí ó mú ọkàn wa, Ọlọ́run yóò ṣe fún wa, torí pé Ọlọ́run fẹ́ kí a ṣe rere. Ìṣe rere yóò jẹ́ tiwa. Ìbùkún Ọlọ́run yóò wá sínú ayé wa. A ó láyọ̀ lórúkọ Jésù. Gbogbo ohun tí ó dùn ọkàn wa tí a fẹ́ sí rere, Ọlọ́run yóò ṣe fún wa. Ọlọ́run yóò fi wá lọ́kàn balẹ̀. Yóò bùkún fún wa. Yóò pèsè fún wa. Owó kò ní jìnnà sí wa. A ó máa wẹ̀ nínú owó. A ó láyọ̀. Ohun gbogbo tó dára Ọlọ́run yóò ṣe fún wa. Àdúpẹ́ pé ó ti gbọ́. Àdúpẹ́ pé ó ti ṣe. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Kí a tó mú ètò tòní wá sí ìdánidúró, lẹ́ẹ̀kan sí à ń láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú rẹ̀, fún oore rẹ̀, fún ààbò rẹ̀ àti fún ìyanu rẹ̀. Pàápàá jùlọ lórí ètò wákàtí ìyanu, tí pé Ọlọ́run ń ṣe ìyanu, tí a sì ń gbọ́ testimony àwọn tí a ò tilẹ̀ rò pé wọ́n ń gbọ́ ètò náà.
ó yani lẹ́nu wípé wọ́n ń gbọ́ wọ́n sì ń pè wá. À ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé kì í ṣe nípa agbára wa. Ọlọ́run ti sọ pé ètò wákàtí ìyanu ni òun yóò fi ṣe fún wa, ó sì ń ṣe ìyanu náà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a gbé Ọlọ́run ga, a yìn Ọlọ́run lógo. Kí a tó máa mú ètò wá sí ìparí, mo ní láti dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni KC Badru. Àwọn náà jẹ́ olótú ètò yìí. Ọlọ́run yóò túnbọ̀ máa ràn yín lọ́wọ́, pàápàá jùlọ àwọn amójú ẹ̀rọ tí wọ́n bá wa ṣe ètò. Ọlọ́run yóò máa gbé yín ga, ìbùkún Ọlọ́run yóò wá sí orí yín. Gbogbo ọkàn kan tó ń gbọ́ wa níbikíbi tí ẹ ti ń gbọ́ wa ní àkókò yìí, mo kí wa pé a kú oríire, a kú ìpàdé tòní. Ọlọ́run yóò dì wá mú, a ó pàdé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà lọ́jọ́ mẹ́jọ lórí ètò wákàtí ìyanu. Ọlọ́run Mósè